ẹ̀yin tí tèmi welcome back mo kí yín lọ́pọ̀lọpọ̀ conclusion ẹ farabalẹ̀ ẹ wò ó ní tẹ̀léǹtẹ̀lé conclusion yìí ọ̀nà mẹ́ta ló pín sí tí ò dẹ̀ yẹ kẹ́ ẹ miss it because lesson wà ń bẹ̀. Yes, ẹ̀yin tí tèmi ibi tí sister mi Ṣeun tó parí sí last time òun ni pé arábìnrin tí àwọn dádì church yẹn tí wọ́n ń dódódódó kò padà lóyún, wọ́n wá introduce arábìnrin yẹn sí àfáà tó jẹ́ pé ó máa ń ṣe àdúà ó dẹ̀ ń ṣe sàdákà but ọlọ́run ò kádàrá pé ó máa lóyún bẹ̀ yẹn. Àfáà yẹn nígbà tó ọlọ́run ò kádàrá ló wá tún taari obìnrin yẹn sí ọ̀dọ̀ àfáà míì. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti sister mi Ṣeun ló ti máa bẹ̀rẹ̀. Sister mi Ṣeun, thank you, mo yá wá ní nítorí àwọn tèmi kí n lè bá kọ́ ẹ̀kọ́. Ẹ̀yin tèmi àwọn dádì mọ́sálásí pẹ̀lú ìwà wèrè òun ló wà ní àárín àwọn dádì mọ́sálásí real life bí wọ́n ṣe hùwà ọ̀dàlẹ̀ àwọn dádì mọ́sálásí number 2 wọ́n ní kí dádì mọ́sálásí number 1 kó wà careful o. Àwọn dádì mọ́sálásí tó rí yẹn wọ́n lè bá tèèyàn jẹ́ o. A'udhu billahi minash shaitani rajim. Ó ní ìwọ wò ó bí mo dádì mọ́sálásí bó ṣe bá ti ayé dádì mọ́sálásí kan alálùbáríkà kan jẹ́ nítorí pé ó ti fún ní nǹkan rí kò wá fún ní kinní kan mọ́ ó wá di pé dádì mọ́sálásí kan wá sàsì ẹ̀yin tèmi ó gbẹnu tán àmọ́ ọ̀rọ̀ ọdún lẹ́nu mi ẹ̀yin ẹ listen sí voice note àwọn dádì mọ́sálásí. Ṣé ìwà tí dádì mọ́sálásí yẹn tó wù ṣó wá dáa láti mọ rẹ́kọ́ọ̀dì dádì mọ́sálásí mi? Ṣé ìwà tí gbogbo àwọn dádì mọ́sálásí yẹn ó wù láàrin yẹn ṣó dáa? Ṣé kò jọmọ́ ìwà wèrè? Òun ni àwọn title tá a sopọ̀. Ẹ má gbàgbé sister mi òun náà dádì mọ́sálásí ló fi parí story yìí. Ẹ̀yin kan sọ wípé fake story àbí fake story. Báwo ló ṣe lè sọ pé fake story? Ṣé wọ́n ló ṣẹlẹ̀ sí ni? A ti rí worse. Ẹ má gbàgbé sister mi Ṣeun yìí náà sọ pé wọ́n sọ fóun náà ni kò wá rí bẹ́ẹ̀. Ó kù wọ́n, ó kù Ọlọ́run, ó kù wọ́n, ó kù ẹlẹ́dàá wọn, ó kù wọ́n, ó kùjọ́ tí wọ́n sùn. But a ti rí worse story. Ẹ̀yin kan sọ pé ká máa porúkọ Doris Ogala ó jáde wá ó porúkọ àwọn pastors kan wọ́n ṣe báyìí àwọn worse story kí lẹ rí ṣe sí? Tí wọ́n sanction wọn ni, tí wọ́n pè wọ́n ni, nothing is done. Èmi mú eléyìí wá pé kọ́ ọmọ ẹ kọ́ ìyàwó ẹ otherwise wọ́n bẹ pọ́ńtà. Ẹ̀yin tí tèmi níkànnì yìí náà láti rí àwọn pastors tí wọ́n ń discuss pastor obìnrin ẹlẹgbẹ́ wọn àtàwọn member church obìnrin bí wọ́n ṣe máa fi kárò wọ́n ní òbò ní káwọn ṣe double káwọn ṣe threesome. Kí lẹ rí ṣe sí? Ẹ rí kankan ṣe sí. Èmi mú wá pé èyí tó bá jọmọ́ ti ìbálòpọ̀ kí àwọn lọ́kọláya tèmi kí wọ́n rí múlò kí ìgbéyàwó wọn mọ́ bọ́rìn kí ọkọ travel kíyàwó miss ẹ̀ kíyàwó travel kọ́kọ́ miss ẹ̀ o lè ní fi gbé wá. Nígbà tí mo débẹ̀ mo pe àǹfà tó ń dojú sùn mí sáfẹ́ pé mo ti débẹ̀ o wọ́n á pẹ̀ fẹ́yìn wọ́n ní pé àìní ní kí ní ọ̀dọ̀ láti sọ̀rọ̀ bá ní kí n pẹ̀lẹ́ ẹ̀kẹ́ mi lọ́gírọ́gì bí tábàyẹ̀ sílẹ̀ ni àjíà ẹ̀kẹ́ yín ló dúró gírọ́gì bá ní ọlọ́run ni o wọ́n bá ní ọlọ́run náà ní gbogbo ẹ̀ wípé báwo ni ọkọ mi ń kọ́ ìdókòsọ́kọ́ mi ṣe tẹ́sítì báwo ọkọ mi ṣe tẹ́sítì ó wà òkè wọ́n torí pé àwọn àtọ̀ mi kì í dúró lára ní bẹ́ẹ̀ ni àtọkọ mi ó wà òkè wọ́n ti tẹ́ èmi náà tẹ́lẹ̀ èmi ò fara mi náà sọ pé mo wà òkè wọ́n bá ní pé kí n mọ́ ọ̀nù wá àbọ̀ ọ̀nà tẹ́wọ́ síwájú wọn wọ́n ní bá ṣe wọ́n yẹn bá wọ́n bá bá mú kíní Elédùmarè ọba ìkẹ́ o wọ́n bá mú kíní tẹ̀sùlù wọ́n bá ṣe báyìí wọ́n bá ní kó mú kọ́ńbẹ̀ wọ́n bá mú kọ́ńbẹ̀ wọ́n bá ní aláhàṣìlá ìlànà àwọn ọjọ́ sọ̀tẹ́sà ní wọ́sán wọ́n ṣe ṣe wọ́n ti gbé ẹ̀mí ìbínú o wípé kí ni kẹtẹ ti ṣe ní sẹ́yìn ó ń bá tó pé the same titi pásítọ̀ ṣe fún bàbá wọ́n tún ṣe nǹkan sẹ́yìn wọ̀ pé bí wọ́n ṣe ìṣepọ̀ kọ sísà wọn tó ti sọ́kọ́ bọ́ọ̀lù lájọ ṣepọ̀ tó ń jẹ́ nígbà kan tó ń jẹ́ ṣẹ́yìn ó ní ìgbà tí lóyún ó ní ìfi ṣe wẹ́dì ni ó yẹ bọ́ọ̀lù ẹ̀ níjọ́ kejì wẹ́dì mo bọ́ ọba dìde ọba bọ́ta ọba wọlé padà ọba mú fóònù ọba pè ọmọ tó ń pè pàtẹ́yẹ gbé ẹ̀lú báwo ni arábìnrin tó ní kọ́sọ́ báwo sì jẹ́ sí ẹ̀ kọ́sọ́mà mi kan lórí introduce wọn sí mi o ẹ̀ka tí mo máa ń ṣàdúrà fún ó introduce wọn sí mi bá èmi ìwé gbé mi ò kì í ṣe àgbo mo ṣe wípé ẹ̀yin tí mò ń pa àgbo ẹ̀ mọ̀ ń pa àwọn kan báyìí nígbà kọ́kọ́ wá sọ́dọ̀ yín tó láti ṣàdúrà sí ogbẹ́ ṣé ẹni tó bá ṣe oore fún wọn ṣé wọ́n mú oore èèyàn gidi ni mímọ̀ wọ́n sí o ní tèmi o èèyàn gidi ni mọ̀ wọ́n sí wọ́n mú oore àbí ṣé òun ní mú oore ni ọba fi sí spíkà bí olóòwò fún ara rẹ èèyàn bá sọ pé ẹgbọ́n ṣe ẹ̀ ní mo re ni wọ́n bá ní owó lórí
àìmọ̀mọ̀ oore kẹ̀ ó ti jẹ́ wọ́n á mọ̀ọ́rẹ́ o ẹjọ́ sọ̀rọ̀ fóònù ẹjọ́ sàánú òun wọ́n á mọ̀ọ́rẹ́ ìyẹn pé ó dà ìsúwàlà bá kọ́ sí fún un nǹkan tó wà bẹ́ẹ̀ dìgbò nǹkan tó ń bí ó lágbára gan wọ́n fi ń lọ́sẹ̀ kan ẹ lọ́ọ́ fi wẹ̀ tẹ́ ẹ bá ti fi ọṣẹ ìwẹ̀ nílé àárọ̀ ìmọ̀júmọ́ àlá tẹ́ ẹ bá ńlá ẹ jẹ́ mọ̀ kọ́lọ́ fọṣẹ ìwẹ̀ tẹ̀ ẹ̀rí mi kọ̀ ní pẹ̀lọ́kọ yìí o ẹ̀ lè ní nǹkan kan papọ̀ pẹ̀lọ́kọ yìí ẹ̀ sásùn àlá tẹ́ ẹ bá ńlá kẹjẹ mọ̀ ọba ẹ ṣe ọba tẹ̀ ní ọba gbèsè lọ́wọ́ wọn ọba ní ìrìn kọ́ mọ́ ẹ̀ máa ṣe mú kankan wá ìgbowó lọ́wọ́ yìí à ń gbowó lọ́wọ́ yìí gan àyìn máa ti mú ọkọ wa ẹ kọ́ lọ nínú àyìn èmi náà ṣàdúrà wọ́n ti bọ́ sẹ́yìn fún un àdéṣe wọ́n bá bọ́ ṣe fún un nígbà tó ń sùn tó máa lálà òun náà pé òun wà níbi kan ibi lòun wà yìí ibi lòun wà àfẹ́ ìbáwọ̀ àjọ ni wọ́n ní àjẹ́ wọn gbà ẹ̀fà ẹjọ́ òun ìwé tó wù náà ní kàn dàrú náà lójú ni wọ́n máa fọwọ́ ó dàrú náà lójú aláyẹn ni ó dàrú náà lójú ni òkè kó o máa bọ̀ ọba tẹ̀lé àfàì ń bá wọn ṣe lọ báwọn ṣe rí ejò yẹn tí èsì báyìí sójú aláyẹn àwọn àti pé afẹ́yẹ́ bá sà ká kí wọ́n lójú aláyẹn kí wọ́n kà wọ́n sà kà sí ejò yẹn bójú ẹ̀ ṣe sálọ nìyẹn ọba tẹ̀lé mi báwo lẹ̀ ọba lọ bàtà máa jábẹ̀ àwọn ṣé ti mọ̀ náà báyìí afẹ́ mi ti mọ̀ náà ẹ ṣé o ní bó ṣe làjú nìyẹn ọ̀nà tó ń láyé ọba pé ọkọ ọba péyàwó ọba pé àbúrò ọkọ ń pé wá o mo fẹ́ rí ẹ o wọ́n ti pé ṣùgbọ́n aláǹdà àwọn àbọ̀ tẹ́bá ní kí n ṣe ni wọ́n ní àwọn àwọ̀ ọba sọ fún mi pé alábáyé nàbáyé ló ń la o ní àfàtúntò gbọdọ̀ mú un lọ wọ́n fún mi sọ̀rọ̀ mú un lọ fi wé o alábáyé ni o alágídí ni o àbí ó ń sọ pé àwọn ọmọ amúyẹn mọ̀ nìyẹn o ìwọ tó ń kó sọ ní àwọn understand wọn náà ìyá lọ bẹ o àbá ní òbí o gbàtí ọjọ́ kẹta táwọn ọ̀gá torí ọjọ́ kejì wọn kó wa ẹ̀rọ náà alámọ̀dé wọn kò sọ kó ń sọ fún àwọn ìgbàtí ọjọ́ kejì wọn ò lọ ọjọ́ kẹta wọn ṣe lọ nìyẹn àtúntò débẹ̀ ìgbà sọ wọn pé àwọn abáyé mo lánìjọ́ tí mo fọsẹ̀ yẹn wò lójú o bá ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira kálẹ̀ ìlàrú àlàbẹ̀ yẹn ni olùbí dáwọlé ọlọ́run sọ pé ọ̀dọ̀ ohun ìgbàlá yín wà ní ọ̀hún tó tún mi sí àáfà yìí o nígbà tí mo dé bà ní ẹ̀rù rẹ̀ ń bà mí ọba tó fìdí ayé sọ̀lẹ̀ o ẹ̀rù rẹ̀ ń bà mí gbogbo tó bá ń wo fídíò mi tó bá jẹ́ àfa gidi ò ní ṣépè ò ní kọ́mẹ̀ntì burúkú tó bá jẹ́ wòlíì gidi ò ní ṣépè ò ní kọ́mẹ̀ntì burúkú tó bá jẹ́ babaláwo gidi ò ní ṣépè ò ní kọ́mẹ̀ntì burúkú tó pé oníṣègùn gidi ni ò ní ṣépè ò ní kọ́mẹ̀ntì burúkú tó pé àná ó ní onífàgẹ́ olóṣàgídí ni ò ní ṣépè ò ní kọ́mẹ̀ntì burúkú nítorí wípé ẹ jẹ́ káṣírí àwọn òye máa tú ẹ wò ó san láàrin àjẹlómú ní pẹkọrọ lájẹ bá mú pẹkọrọ kí pẹkọrọ ó gba nǹkan tó yẹ kó bá padì bẹ́ẹ̀ ni ó yẹra nǹkan $5 kó tà ní $15 ọlọ́run fún àgbàríkà sí mi torí wọn yóò padà rárú ẹ̀sán ni wọ́n bá ní pé kálẹ̀ yóò wá àlàyé ni àwọn oníṣẹ́ bá ní ẹ̀ṣẹ̀gùn sà àti ṣe ní ẹ̀ṣẹ̀gùn sà ní thank you sà bá ní iye tí ọkọ̀ gbà lọ́wọ́ yẹn náà torí lójú àlábẹ́rẹ́ kan surprise lọ́wọ́ yín kan surprise ní lọ́nà tó wà wíwà wọn ò fẹ́ kí n gbà yín ní owó pọ̀ jù ni sẹ́ni níbò lẹ́yìn ẹni níbò yẹn ní ìmú ọgọ́dọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ń sẹ́ni níbò ṣe bí ẹ bá mú ní bébì kan ṣé mi ní báyìí ìwọ níbò mẹ́nu níbò ó sì wà lábẹ́ a máa rìnrìn àjò adúgbò ojú ọ̀nà gbé àlejò lọ́ka kan jókòó ni lójú àláyé wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò òtún pé mo mú nínú ìrìn àjò yìí ìrìn àjò ẹ̀mí ni mo mú rìn mo mú ìrìn àjò àǹfààní mi o àmì nígbà míì àmì ìrìn àjò àwọn bàbá wa ó bá ní kò sí ìgbà tó wá ní kí n ṣe tó wù lè ṣe inú òun bò wà ní òṣùwàlà
ẹ mú 60,000 wọn ẹ mú 60,000 wọn ẹ jẹ́ ìdìbò yẹn ṣe ẹ bá ń parí gbogbo àwọn àgbo yẹn ẹ wàá gbà láwọn àdúrà kọ̀ọ̀kan gbà ní sí wọn pé wọn ò mú irú ẹyẹ tó tó bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bọ̀ tí ẹ má wọlé ẹ fi ń dáka nàbà yẹn tí wọ́n ti délé wọn àṣẹ transfer fún yín máa sẹ́yìn kì í ṣe lórí àwọn àwọn nígbà tó fi yẹn kọ́ ní WhatsApp nàbà mi o wọ́n fún WhatsApp nàbà mi wọ́n kò fi alájà àbí afáàkéwù ẹgbẹ́ lè dárúkọ ní nǹkan àwọn tó dárúkọ yẹn pọ̀ ẹgbẹ́ lè dárúkọ yẹn tí ó ní story orúkọ kan ní àkọ́ ìdárúkọ before inú iná ẹgbẹ́ ìsìn máa gbórúkọ yẹn kiri kò dẹ́n sẹ́ni tó ṣẹlẹ̀ sí ní dárúkọ yẹn wọ́n sàn ní kó sáà fi àfa kan síbẹ̀ ọba fi síbẹ̀ ẹni ni ọba dẹ̀ lọ pàtó ìdílé ọ̀sán fọkàn ọkàn tó kò fún mi wọ́n sẹ́ni 60,000 ǹdẹ́ sticker sí mi ọba ní pé ókè sí ọdún tó dá fóònù ọba pé ó gbé fún bífọ́ dáadé tó wá dá fóònù pé oríṣiríṣi ṣàdá ló ńlá kò wọ́n sẹ́ni tó ńlá tó wọ́n sálà rí àáfà yẹn ọ̀sẹ̀ tó ń fóònù yẹn wọ́n ní kò ń lò bí abí ohun ṣe lò lẹ́ẹ̀kan ọgbọ́n ní ìjọ kẹta sí wa ni so ìjọsẹ̀ ìjọsẹ̀ wà bí abí ẹ̀mẹ́rin làbí màrún lọ so ṣáà lọ sẹ́yìn so tó máa ti lọ sẹ́yìn báyìí jọmọ ìrọ̀rùn alára àwọn ìrọ̀rùn máa rí ojú aláwọ̀ nígbà tó ń bẹ̀ sí pé lẹ́yìn tí ń bọ́ sí kiri ọlọ́run tó hàn ìgbà tó dẹ̀ ọba lọ síbẹ̀ ìgbà tó ń débẹ̀ wọ́n sọ pé ìgbà wo làdé àwọn àjọ ìrìnàjò ẹ̀mí o bá ìrìnàjò ẹ̀mí kò sí wàhálà tí o bá sí ní ìpàwọ́ra fún mi ìrìnàjò ẹ̀mí ò jẹ́ nǹkan kan fún mi ṣebí káwọn lọ ìrìnàjò mi káwọn dé jó òní máa lọ bá ní ìsìn náà ni kó dìde sókè bá dìde bá ní kó bó sọ tó wà ní ọrùn òun pé aṣọ tó wà nílẹ̀ ìrò máa ró bá bá sọ tó wà nílẹ̀ white sea ọba ro ọba ní pé ṣé wíìgì ló ń dé sórí àbí irun òun ṣé mọ́ òun wà á ní wíìgì ni ọba ní kó òun ṣe ọba ṣe ọba ní kó òun gbégé nìyẹn kò sí wàhálà wọn sọ fọkàn pé àfẹ́ rìn àjò wọn bá ní ìrìn àjò bẹ́ẹ̀ kọ́ ibi náà láti rìn àjò yẹn ó yẹ dédédédé ẹyẹ ọba dìde ọjọ́ ìgbórúkọ ìyá àwọn wọn kàn ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ pé ṣeun ọmọ ìyá jẹ́ta yá dìde ẹgbẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọn darí kọ ohun àtọ orúkọ ìyá àwọn lábẹ́jọ́ ọmọ lágbẹ́jọ́ dídé ó bá dìde dídídídí tó gbé ohun sọ pé ògùn náà fi bóun sọ̀rọ̀ o wọn kò bá ṣe pé òun kàn sọ because òun sì wà kò sí wọn tó ṣe máìdì òun ẹni bó ṣe dìde nìyẹn ẹni ok aṣọ tó máa ró nìyẹn bá ró sọ yẹn bó sọ bá bó wà sọ tó àlọ́ yẹn aṣọ tó máa ró nìyẹn bá ró wọn ní kò ní kú ọkọ lára òun o pé ìwọ ọmọlúwàbí bá bó wà sọ àti báyìí àti gbogbo àti tìlẹ̀kùn ní ibi ẹ̀yìn bọ̀ nẹ́ẹ̀tì yẹn wà ọkọ̀ tí nẹ́ẹ̀tì níwájú wa ní tẹ́ǹsì wọ́n ṣílẹ̀kùn fún wọn ó yá yàwó ó ń gbé ṣòro yẹn bó ṣe bọ́ọ̀sọ yẹn wà lóru yẹn wọ́n ní kí wọ́n lórí yẹn ṣé wíìgì ni àbí irun yẹn bá sọ pé wíìgì ni wọ́n ní kò bá bọ̀ wọ́n níbi ètò ìmàwé ìbáwí ìwé àìsí àwọn náà bá bọ́ sínú àwọn náà ti wọ jàǹdí àyìn wọn wọ nǹkan kan sálọ àwọn náà ti wọ kí jàǹdí àyìn bí wáìtì báyìí náà wọ wọn ni ó yá ìrìnàjò yá àwọn máa dọ́ fẹ́ẹ́ ló ń fi ẹ̀rọ ọ̀bàdìkóyá ó ṣe ní ibi kókó màtí báwọn lẹ́yìn àwọn ò jáde síta òwò ẹni bó ṣe tẹ̀lé lẹ́yìn ó ní nígbà táwọn máa dé àwọn ibi pé wọ́n ṣílẹ̀kùn ní àwọn àmì díẹ̀ táwọn ṣe kàn ní ilé wọn làwọn gbà débẹ̀ o ilé yàrá wọn náà làwọn gbà ọ̀nà yẹn débẹ̀ ibẹ̀ ó ní ọ̀bá kọ̀bẹ̀ ó ní bàbá Abija kò ní kiri tó wọn lábìjà ò nílé agbára tó wọn wọn bá kan ní agbára wọn ẹ̀rù bá wọn òun náà kò ní ti wọ ọ lè ní ìjọba pẹ̀lú òsì ní tó wọ yìí tó bá kú sí ọ̀rọ̀ níbi tó bá ti bọ́ ní ilé ìdá yìí òun máa tẹ̀kọ́ rẹ̀ pé òun ò tó tọ́jú bọ́dé mọ́ tó bá wá ọdún wá nìyẹn wọ́n mọ̀ òjò wọ́n mọ̀ wá nìyẹn nígbà tó ń sọ nìyẹn ó ní wọ́n ní ìjà ń wá rí àwọn amúlẹ̀ o bá ní amúlẹ̀ àwọn òkè mìíràn wá sí nígbà yìí táwọn bá jọ múlẹ̀ àwọn náà pé àṣírí àwọn gbé ìlọ́wọ́ ẹ̀ òní sọ́kiri ọba ní ilẹ̀ bí sinmi òun ò ní múlẹ̀ o ọba ní òun máa lọ sọ́kàkiri òun ò ní sọ́kàkiri àmọ́ òun ò ní múlẹ̀ òkú ilẹ̀ kẹ̀ òun ò ní múlẹ̀ bó tó wá ṣẹlẹ̀ bíbá yìí kò ẹ̀dá àgbà yìí kò ní gbọ́ ṣé bí mo ṣe àmà bímọ ọmọ bàbí ó máa bímọ ibi tí mo mú ẹwà yìí àwọn tó lámì ilé ìwé yẹn ń rí àwọn ìyẹ̀bá yìí láti ṣe níjọ́ náà ilé agbára yẹn bàbá yẹn ti bọ́ ọ̀nà àjọṣepọ̀ oníwàá múlẹ̀ o oníwàá múlẹ̀ àti níbo owó múlẹ̀ o díẹ̀ kan wá ní pé àní sí àwọn àmúlẹ̀ tó ń bá màá ṣe báyìí wọ́n dàn wọ́n báyìí rẹ̀ ọba sáà pàṣẹ rẹ̀ pé ọba tó máa sọ pé ọba tó máa tẹ̀ kó mọ wá rí àjò yìí o àlá tó láni o ilé tó láni
àti ṣe ó bomi fún òun níbẹ̀ òun inú kòkò kan ní ti bomi níbẹ̀ òun àwọn náà ni ojú táwọn bá ṣe é ní Yorùbá yìí ó ti di mọ̀lẹ́ ní o ẹ̀dẹ̀ kan gbọdọ̀ gbọ́ o fẹ́ bá ní aṣọ tó wà lọ́mọ mi aṣọ tó owó yẹn tẹ́sílẹ̀ wọn ní kí náà tó fẹ́ ṣe tẹ́sílẹ̀ sẹ̀ kí ìyàwó kò lo oògùn ní pé òkú sí ọ̀tọ̀ tó gbóhùn sọ tóun kì í sọ pé tóun kò kọ́kọ́ kọ́ kó tó gbà àwọn tó pọ̀ sí ìgbà yẹn sí tọ́lá mọ̀ pé ìgbà ló gbà sí tó bá lóun sì máa ń kọ́ ok ó ṣe tẹ́sílẹ̀ nìyẹn nígbà tó ń ta sọ sílẹ̀ ìgbà ni kò sùn ọ̀dọ́ sùn àfàbà bọ̀ ó bọ́jú ìbàbá tó ń lọ rẹ̀ báyìí gbogbo tó bá lókù ẹ̀ lóde lókù ẹ̀ ti lè ọdún bá ń sùn bẹ́ẹ̀ ó bóun sùn nínú ilé àgbọn ilé yẹn ló ti bóun sùn ibẹ̀ ló ti bóun sùn ẹ̀yìn ágìw ẹ̀yìn àfa tó nǹkan ẹni bẹ́ẹ̀ ṣe máa ń ágìw ẹni bẹ́ẹ̀ ṣe máa ń ṣépè ẹni bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ burúkú nítorí ẹ̀kẹ́ yìí ṣe èkó tó wà ní àlè kẹ́hìn tó yẹ kẹ́ ẹ yọkùn bẹ ẹ̀rí yọkùn bẹ ẹni tó bá ń sọ̀rọ̀ rí ayé síta gbogbo àwọn afáàtọ̀ ń gbé wá tó lọ́n tọ́jú ọmọ lọ́dọ̀ wọn tí wọ́n ń lò tí wọ́n bá lọ́dọ̀ ṣepọ̀ yẹn ẹ̀rí yẹn sọ tẹ́lẹ̀ jẹ́ bí omi àmì sátọ́ ń gbé jáde àbí ẹ̀rí sọ kásà máa kóra wá sọ online kẹ́ máa rí wọn yẹn ló máa ń dùn wọn yẹn nu eléyìí tí mo sọ yìí tí o bá ti tẹ ẹ lọ́nà lè forí sóbìrì kó o kú dànù ẹ̀yìn àfáà mi nítorí pé olórí burúkú ni most of àwọn àfáà mi kì í ṣe gbogbo wọn èmi mọ àwọn àfáà gidi nínú Ìlọrin ìlú mo mọ àwọn àfáà gidi bí àfáà ṣe jáná bì kò ní kó máa bọ́ kó gbogbo ìbáyàn sùn káàkiri ṣé ọkùnrin kò ń ṣe nípa àfáà àdóhùn ní fún ẹgbẹ́ kí n má sọ. ẹni tí òṣùpá jẹ́ kí n bá forí gbárí látara òṣùpá tí mo fi sẹ́ ẹ̀rọ tí òṣùpá sọ fún mi nípa ṣéwù jámẹ́ àmì ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson ẹ̀rọ wá sí àmì ọlọ́run náà ṣé kò jọra wọn ẹ ká jọ fídíò yẹn. Adamson màmá tó bí mi ló jókòó yẹn rí pé wọ́n jọ jókòó papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn kó tó di pé mo láǹfààní àti mú màá mi sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ gbogbo ẹni ó súnmọ́ mi mọ̀ pé mo ní ìyá tó bí mi o ṣùgbọ́n ìyá mi tó tún jẹ́ ìyá fún mi ní Èkó tí wọ́n lè lọ mẹ́jọ mi bá tó máa pé mò ń bọ̀ wá nísìnyí tí màá sájáde pé ẹ̀mọ́jọ́ bá mi ò fẹ́ wà láwù Alájà Balikisi Adamson. ìyá mi lẹ́yìn ìyá mi lójú ìyá mi pàápàá òun ló jókòó Alájà Balikisi Adamson. gbogbo wa la mọ̀ wípé lóòótọ́ òun ló kẹ́yìn nínú òpó Islam hajjul bayt liman istata'a ilayhi sabila. ọlọ́run ní ẹni lọ́ọ́ Mákà ẹni ọlọ́run bá fi ọlọ́run ẹni ọlọ́run bá lànà fún ìlànà fún yẹn ò túmọ̀ pé wọ́n ló kówó ẹjọ́ Mákà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ́ọ́ ṣe ìdá Kàábà ọlọ́run Alájà àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mákà. ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní ya 2006. Allahu Akbar. 2018 years ago ni mo sàràfà. I was 15 years old ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. An'amakumullah. ọkọ wọn ó ti dolóògbé bí máa ń bẹ láyé lónìí àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Allah. Adamson lè mọ yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú dùnú àjọ jẹkóró èmi àtẹ̀bí wọn àjọ jẹdùnú èmi àtẹ̀bí wọn. àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kìnnì kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkan kan o ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Allahu Akbar. Alhamdulillah. Ọlọ́run máa àkọsílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore tó jẹ́ pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ ọmọ sóore yìí ó ṣe oore náà ìṣúrú pàdídà ńlájà ajá pàdídà ńlọlọdẹ. àwọn àfa ọ̀dọ̀ wa Alájà ogbóhun tó ṣẹlẹ̀ kìí ṣe èèyàn Ọlọ́run ni àfa àti dúró báyìí rí tó ní sẹ́mu òun Ọlọ́run mẹ́ni ẹ̀ wàláhì gbogbo wọn náà lẹ́ni Ọlọ́run kẹ́ gbogbo wọn àfa àti dúró báyìí tó ní lágbájá o ohun tó oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé àfàbàtà yẹn kọ́ oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé gbogbo owó tó ní tí wọ́n fi ń pè ọ léèyàn yìí mẹ́ta lọ sẹ̀sẹ̀ ní okùn mẹ́ta ìtumọ̀ sí wọ́sẹ̀ délájì oore ohun tó ọlọ́ọ̀ fẹ́ bùn mi lóṣù yìí tó wá sọ pé dosù tí ń bọ̀ yẹn inú ti bí mi o ohun tó olóògùn mi lóṣù yìí tó wá ní ẹ̀dí ó di oṣù tí ń bọ̀ mo ti wá bínú báyìí
sórí mẹ́ta tó kù tọ́lọ́run èè fún ẹ gbogbo agbára téèyàn fi ṣèkà ni màá fi di òní rí gbà so tó wá rí mẹ́ta tí wọ́n fi ń pè ọ́ lólówó pè ọ́ léèyàn máa tó àbọ̀ bàjẹ́ kò dáwó sí wọn lọ́wọ́ o tábà pé balance ẹ̀ ló fẹ́ gbà o wọn ò mọ̀ rí tó ìdáhùn tó fẹ́ dá o wọn kálukú ti déwájú ọlọ́run báyìí kìí sọ lọ́wọ́ ṣùgbọ́n kò tó wí wọn ọlọ́run gbẹnu ẹ̀ ọlọ́run náà ni o ọlọ́run fẹ́ fi sí àwọn ọmọ ìyá ikú ó fẹ́ fi ṣe ìyá ikú ó fẹ́ fi gba àbọ̀ ọkọ wọn kùránì náà lọ́kọ wọn máa ká bí ilé wọn ṣe tóbi tó tún yọ bìkan ó fi ṣe mọ́sálásí tẹ́ ẹ bá sí níwájú àdámsìn ọkọ wọn tẹ́ ẹ bá sí nọ́mbà ní o kéèyàn ó sí báyìí tí máa ń dín lọ bí ẹ̀mẹ́jì ṣe làdámsìn ọ̀bẹ̀rẹ̀ alámúnásílẹ̀ alákasọ́dà ọwọ́dá náà kàwé ẹlẹ́sìn akọ́dá sára ìtàbárakà yọ ẹ̀mọ̀ká sísí ní kéèṣe gbogbo nǹkan wọn lè dá ìwọ̀n sùn bàbá èyí sọ lọ́wọ́ ṣùgbọ́n fọ́tò òun tẹ́ ní ìyẹn wíwù ọlọ́run yá o ṣùgbọ́n mo dúpẹ́ lónìí alájà wa yìí wọ́n àṣẹ sí bẹ́kìrì ọlọ́run sí dáadáa inú ọjọ́ tí mo bàjẹ́ jù láyé tó bàjẹ́ tí ẹbí wọn oníjọ́ tí mo lọ inú ọjọ́ mo lọ wo ọkọ wọn lóje lọ Yorùbá tí mo lò lẹ́ẹ̀kan pé àjọ jẹ kóró rí bá ti jọ ja adùn láfi bẹ̀rẹ̀ o èmi àtẹ́bí wọn o ṣùgbọ́n títàn ọkọ wọn fi dé for like 16 years láti kò mọ́ ìkorò mo bá wọn jẹ títí ni ìfọjọ́ kan yọ ẹnu rí pé kí ni ìkorò díẹ̀ Adamsi tọ́m bá ń sì mí o ọmọ gbọ́ pé mo wá bí náà ni ní ọjọ́ tí mo mi bàjẹ́ òun lọ́jọ́ léyà kan tí mo wá pàlájà pé àti àríjì kan tí ẹ tún lò kún ìtẹ́ lò lọ́dọ̀ yìí alájà wá pè mí ó ní Muhammad Jamiu ó fún wa ní ìta ìsọdún lọ́dọ̀ tí ẹ̀ múná ó ní kò sí wàhálà alájà náà ló mà ní ẹgbẹ́ ilẹ̀ bí ni òrònú bẹ́ẹ̀ kà wá alájà mẹ́nu kó bẹ́ẹ̀ alájà ni wọ́n di àpò rẹ̀ sí padà wá ní àwọn tọ́kọ́rọ́ mi máka lónìí a fi odidi ilẹ̀kùn kan jín ọkọ̀ wọn. gbogbo tó jágbá ní ayé ọlọ́run ní gbogbo ẹ̀. máa ní kò nígbà náà. ó ti yé mi sà. ó ti yé mi sà. ìyá wòlé gan o ó ní kan burúkú lọ́wọ́ o. àbúrò ní ṣe wá o. àmì sà àmì sà ó ti yé mi sà. àmì sà. kan burúkú wà lọ́wọ́ wọn o. wọ́n ní gbọ́dọ̀ wọ́n ní má gbọ́dọ̀. àwọn àgbàlagbà ló fún wọn. ìyẹn sì ọlọ́run tẹ ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn. ó fi wọ́n ṣiṣẹ́ aburú ni. ọba nìkẹ́lá ọba tí fàṣẹ òun fi àwọn àgbàlagbà ṣọṣẹ́ ni òtún bá tó bá àwọn àgbàlagbà jẹ́ nìkan lóṣù ẹni ẹ̀ńtọ́ ayé bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àmọ́ ara ẹ̀ tó fi àfáàtò kọ́ ní kéwúlẹ̀ ó dà wá tó bá kàwé àmọ́ rẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń tó kó tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ lóhùn ni sọmọ ìjẹ́ nìyẹn ọ̀sẹ̀ kọ́kọ́ má dùn mí fáwọn àfáà nìyẹn wọ́n máa láwọn orí burú àwọn ní síra àwọn oníkan táwọn lè sá ẹjọ́ báyìí gẹ̀ẹ́sẹ̀ sí ẹ̀rí dáṣẹ̀ rí àbọ̀ ìlọ́fi kóòtù múyàn ẹ̀fọ́ kóòtù múyàn. àbí. ṣé wọn níkan tó lè sàfihàn pákọ́ padà fún. àbí o àbí o. Saheed Shittu ó tẹ̀. láti gbà yẹn láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. àwọn oníṣẹ́ àlọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ èèyàn wọn tó sì tó bá wọn pọ̀ bọ́sẹ̀ bá bá tiẹ̀ jẹ́. ó lọ́wọ́ kó sí bàtà mi ló ń discuss ó ní bàbá kan pàṣẹ ìyẹn wà lọ́dọ̀ òun. ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé ẹ̀kọ́ wọṣẹ́ òun náà ti bá fi sọ̀rọ̀. ó ló máa ń ṣàdáyé náà oníkòdó mẹ́ta mi láyé. kí lórúkọ Adams kí lórúkọ woman kan báyìí. ok ọkọ ẹ̀ máa ń gbẹ́sìn ní tó wà láyé jẹ mo ti mọ̀. Adamson. òun lọ mẹ́ka ìyẹn bá níta òun fún yín mẹ́ka. ó ní ẹ̀yẹ lẹ́yìn tí mẹ́ka yẹn tún ní bàbá wa ní àwọn kan náà pọ́n kó máa lò láti mẹ́ka bàbá yẹn lókè ẹnu náà dá wà á tún fokó owó ìpadà mọ́tò. wọ́n gbé mọ́tò tètè látò òkè òkun ó lẹ́nu yẹn bójú jẹ́ tó rán mẹ́ka. àbí ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ nìyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo orí rẹ̀ ò ti gbẹ́sẹ̀ lé. àbí ọlọ́run ní lórí rí ẹ̀ tó fi ẹlẹ́nu ṣẹ́ ló yà. agbára sáà mọ̀ ẹ̀sẹ̀ ń gbé nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú ń gbé jáwọ́ tátà ti ń dúró kílẹ̀ padà. nígbà tó sori dára. so àwọn afáà lóògùn. ẹni tó bá ṣe oṣìṣẹ́ dáadáa fún wọn tí ó tẹ̀wọ̀n lójúmọ́lẹ̀ ó ń bá mi. agbára sáà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàtìyẹn tó ṣe dáadáa sí wọn. wọ́n wọlé ìtọ́fi sàtìyẹn tó. bẹ́ẹ̀ ni wọn ò ní lè tí wọ́n fi sàtìyẹn tó ń bá wọn jẹ́ kiri. ṣé tó bá ti fún kọjú yẹn báwo mú lọ bọ̀. àbí o tí o mú lọ kóòtù.
kan ló máa ṣe tó sẹ́kì kiri kan máa bá tiẹ̀ jẹ́. ṣé fídíò yé wa dáadáa lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Òṣùpá lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá sọ pé kí n lọ bẹ àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò ṣẹ̀ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bẹ àmì ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo lọ bẹ àmì ọlọ́run. lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Òṣùpá pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o ẹ̀rù bà mí pé kò dáríjì mí kẹ̀ ó lè ṣe mí níkà o wọn àwọn máa introduce àfáà kan sí mi a máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àfáà sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àfáà tẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó mọ̀ ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan burú tí àmì ọlọ́run bá ṣe kọ́mọ́lé ẹran mi Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́. ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí mẹ́ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì ọlọ́run ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ipe tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ṣe betrayal o. nígbà tá a sọ̀rọ̀ tán mo wá play ọ̀rọ̀ yẹn padà ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn ẹ̀rù bà mí ara mi gbọ̀n rìrìrìrì mo ní mo wọ ga o sáyè mi ò ti bàjẹ́ báyìí lọ́mọdé káyè mi ò bàjẹ́ kò tọ́jọ́ kò tó sùn ọmọ oṣù mẹ́jọ àti ọ̀sẹ̀ méjì ó kú mọ́ ìyá súná nínú ọlọ́mọdé káyè rẹ̀ mọ́ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pípẹ́ láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn mo kàn notice pé gbogbo ìjàmbá tó bá ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá bóyá ó ní kọ́lọ́fín ó ní bánú ni yes ó ní bánú ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bóyá nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fà pé wọ́n wípé mo fi ń rówó oúnjẹ o àbí owó pátí kankan irọ́ o tí challenges bá dé náà ni mo máa ń lọ sá lọ bá wọn o tí jàmbá burú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ni mo lọ máa ń ké sí wọn o kì í ṣe pé bóyá kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọṣọ kọ́ o mi tọrọ owó lọ́wọ́ wọn o. àwọn fẹ́sùn tó wá jẹ́ evidence fún mi tó jẹ́ proof tí n bá rí ìdísẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé proof ni mo fi ṣe mi ò betray wọn ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti yọ ọdún yìí ẹ wo fídíò tẹ wò tán sìn aláàánú mi yẹn náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí ọlọ́mọdé òkú mo mọ tí mò ń sọ mi ì ṣe ọ̀dàlẹ̀ ìjà rántí Mohbad bí Mohbad ṣe pamọ́ra títí tí ó sọ̀rọ̀ ó lọ sí àgọ́ ọlọ́pàá ń lọ competition síbẹ̀síbẹ̀ ni wọ́n pamọ́ra kò sọ̀rọ̀ fún ayé ìgbà tó pààyàn tán àwọn àlá tó ń bu ẹ yẹ kó sọ̀rọ̀ lèmi náà fi pariwo sí o ni mo fi ń sọ̀rọ̀ ìdí tí mo fi ń rí ìkọlù láti ìgbà yẹn ni mi ṣe betrayal ìdí nìyẹn bẹ́ẹ̀ ni ṣe ti wá rí wípé èmi nìkan kọ́ ni ọlọ́pàá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ọlọ́pàá bá ti mú mi tí mo ti yọjú síbẹ̀ Alhaji Saheed Òṣùpá náà kí wọ́n máa wọn náà kí wọ́n wá ro tẹnu wọn kò sí pé bẹ́ẹ̀ mo lówó mo lókìkí kí wọ́n wá ro tẹnu wọn o ìdí ni gbogbo tí mo ń pamọ́ láti yọdún ìní yẹn gbogbo àjálù àbúrú ṣẹlẹ̀ sí mi mo kàn rẹ́rìn síta ni mi ò fẹ́ pamọ́ ìfẹ́ pààyàn lójijì mo jẹ́ ń pariwo síta ṣé kò tó torí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílà áká gbogbo Nàìjíríà ẹ bá wa dá sí o bí adájọ́ ayé kan ò bá dáadáa tọ̀run ó tó dá bẹ́ẹ̀ ni bá mi ṣe fídíò yìí. ẹ bá mi gbọ́ conclusion the last one ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí conclusion number 3 ibi tẹ́ wá ibi tá à ń lọ ládé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ bẹ̀rù èèyàn o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù èèyàn ṣọ́ra mi ò lépa èèyàn kankan ìwọ tinú ẹni kò mọ̀ ò mọ̀ tẹlòmíì tinú ẹni kò mọ̀ ò mọ̀ tẹlòmíì o èyí tí mo wá fẹ́ sọ yìí ó ṣe mí náà ní kàyéfì pé èèyàn lè mọ ṣe ìbálòpọ̀ kó dẹ̀ máa sọ bí wọ́n ṣe gún bí wọ́n ṣe rò bí wọ́n ṣe tèrò bí wọ́n ṣe lá bí wọ́n ringing tones kí èèyàn sì máa sọ láì wo blue film ní Nàìjíríà tí a wà yìí ní black app yìí táwọn ọmọdé sì wà ń bẹ̀ àwọn ọmọ ẹ̀ wà lórí black app mo wá ní òkè òǹgbà tó rọ̀ ti rí báyìí tó jẹ́ pé àwọn èèyàn láti máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí kí la wá fẹ́ ṣe sí i òní pé kémi náà lò ó fún àwọn tèmi lọ́kọláya tó bá listen mú lò ní àsìlọ́kọláya ẹ fi mí ìsara yín nulẹ̀ ẹ fi mọ̀ ṣètọ́jú ara yín bedroom ní o sitting room ní o garden ní o wherever passage lọ́kọláya ṣe yín. ẹ gbọ́ voice note tó wà lókè yìí ẹ má gbàgbé o ẹ make sure láti lò ó fóònù yìí tó rọrọ ìsọkúsọ. so ètò àkọ́bọ̀ inú pátá mi wọ́n rí pé mo ti tuntun wọ́n ní hàn bíbí ògbẹ́ ti pátá ìtutù wọ́n ní bẹ̀rẹ̀ bẹ́bí mo ti ní ìsìn mo fẹ́ dùn ẹ̀ mo ti ní ìsìn bó ṣe kọ́ pátá mi tó gbọ́dọ̀ ti tuntun mi mo lè fi ọwọ́ kan omi ojú òbòmí bó ṣe fọwọ́ kan bó ṣe gbé lọ síbi ìdọ́mi nìyẹn ó bẹ̀rẹ̀ sí rin ìdọ́mi bó ṣe rin ìdọ́mi ló ṣe ń kọwọ́ bọ òbòmí bó ṣe rin ìdọ́mi ló ṣe ń kọwọ́ bọ òbòmí wọ́n bẹ̀rẹ̀ sí rin òbòmí lọ́wọ́ wọ́n ṣe bíbí wọ́n pa mí mo wá rí ṣòkòtò ẹ̀ wọ́n rí pé àkókò ti le tó bá ẹ ṣe kàn lára yẹn kí wọ́n pé ó ti le ìgbà tó wà gbọ́dọ̀ kọ́kọ́ rọra gbórí ilé ti le bí mo ṣe kọ́wọ́ bọ̀ ní ṣòkòtò yẹn ní bọ́ksà yìí mi kọ́wọ́ bọ̀ nìyẹn mo bẹ̀rẹ̀ sí fọwọ́ orí okó ẹ̀ mo bẹ̀rẹ̀ sí fọwọ́ fà lọ sókè fà lọ sílẹ̀ tó bó ṣe ń wọ ìyẹn ní tó ṣe ń fọwọ́ kan òbò mi yẹn èmi náà fi
èmi náà fi okó ẹ̀ ṣeré ó ṣe fi okó mi èmi náà fi okó ẹ̀ ṣeré èmi fi okó ẹ̀ ṣeré bí bíbí ṣe kí n dùn ní bíbí dùn mí mo ní bíbí má ṣàánú ọ̀dọ̀ mi dùn mí nídòkúdò bó ṣe bẹ̀rẹ̀ sí bó ṣe ta gbogbo mi ó ní òun kí èèyàn fi kọ́kọ́ fi ọwọ́ òsì di ẹsẹ̀ òsì mú kó fi ọwọ́ òtún di ẹsẹ̀ òtún kó wá fà mí sí ti bẹ́ẹ̀dì ó ṣe wọ́ mi sí etí bẹ́ẹ̀dì ní o ó wá yọ okó mi okó tó ti le bó ṣe kọ́kọ́ fi na idán mi nìyẹn ó fi nà bó ṣe fi na idán mi báyìí bó ṣe kì í bọ̀ mí lódò nìyẹn kò ṣe wá kì í bọ̀ agbára ló fi kì í bọ̀ délé ó tẹ̀kànlẹ̀ bẹ́ẹ̀ ní straight bó ṣe tẹ̀kànlẹ̀ báyìí mo pariwo mo ní yé bèbè bí tẹ̀kànlẹ̀ báyìí àwọn ọmọ náà ṣe gírì nìyẹn mo ní bèbè ó ti pọ̀ mọ́ mi bẹ̀rẹ̀ sí ń pọ́n okó ìmọ̀ mi lódò ní happiness ó farabalẹ̀ ya itan mi dáadáa mi bẹ̀rẹ̀ sí ń kó bò mí lódò nìyẹn nítorí mo náà kọ́kọ́ yẹn máa gbá okó mọ́ mi lódò mi bẹ̀rẹ̀ sí ń pọ́n okó yẹn mọ́ mi lódò nìyẹn bí ó ṣe pa mí àwọn bèbè. Bí ṣe fi ìdọ̀ mi ṣe ọmọ kí ọ̀nà bí ìdọ̀ mi ṣe ṣí kalẹ̀ yẹn bí ṣe fi ọwọ́ kan rin ìdọ̀ mi nìyẹn ó mú àtàǹpàkò ọwọ́ yẹn bí ṣe gbélé ìdọ̀ mi nìyẹn bí ìbẹ̀rẹ̀ sí ìdọ̀ mi nìyẹn bí ìbẹ̀rẹ̀ sí pariwo nìyẹn lọ àbíbí mo ti ní ìsìnkú yẹn mo ti ní ìsìnkú yẹn mo ti ní ìsìnkú yẹn bí ṣe fi ọwọ́ òsì tó ṣe ti mú bó ṣe fi mú orí ọyàn mi sáàdì yìí pọ̀ bó ṣe fi mú orí ọyàn mi dání nìyẹn bí ibi orí ọyàn mi dání yẹn ó rí pé ara mi ti kákò kí n fẹ́ kákò papọ̀ like sensation yẹn ó pọ̀ so mi fẹ́ kákò lórí bẹ́ẹ̀dì báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí gbámọ́ ògùn mi nìyẹn o happiness mo máa tún omi sí lára mo máa dá omi sí lára mo máa squirt happiness mo squirt ọmọ mo máa tún omi sí gbogbo ìlera bó ṣe lọ nìyẹn lọ́jọ́ yẹn ẹ̀ẹ̀mejì ládùúrà wa kí n tó lọ lọ́jọ́ yẹn again bí o ti sọ̀rọ̀ pé mi ò gbàgbọ́ ọ̀gá tó ṣe fún mi mo gbádùn dídó yẹn ọ̀dọ̀ mi ò gbàgbé ẹ̀ ṣe mo fẹ́ máa lọ yẹn wọ́n ní bí aṣọ ìwọ ti ń cheat òun nífẹ̀ẹ́ mi mọ́ òun láìkì mi níbi ní àbíbí mi ní cheat yẹn bí o tún súnmọ́ mi nìyẹn o bí o tún gbẹnu sí mi lẹ́nu nìyẹn ibi tí mo dúró sí bí o tún gbẹnu sí mi lẹ́yìn nìyẹn kódà mi tí ìwọṣọ padà bí o tún gbẹnu sí mi lẹ́yìn nìyẹn bí o gbẹnu sí mi lẹ́yìn báyìí ó kọ̀ yí mi ọmọ tí mo fi abẹ́rẹ́ yí náà ó yí náà síta lájá ó ṣe yí mi báyìí lórí bẹ́ẹ̀dì ó yí mi tí ẹ̀yìn mi sórí bẹ́ẹ̀dì bí o mú okó ẹ̀ níbi tó kì í bọ̀ mí lọ́gbọ̀n mi o bí o tún bẹ̀rẹ̀ sí dún mi ní happiness bí o bẹ̀rẹ̀ sí dún mi ní ibi tí mo ní ó ń dún mi mò ń rojọ́ ní àìwé tó kú òun láìkì mọ́ òun láìkò bomi mọ́ bí ìfọwọ́ bọ̀ mí lẹ́nu nìyẹn bí ìfọwọ́ bọ̀ mí lẹ́nu rà bí wọ́n gbá mọ́ òbò mi nìyẹn ọmọ kó lè fi àyàlẹ̀ bẹ́ẹ̀dì yẹn ga kó lè wá fi àyàlẹ̀ bẹ́ẹ̀dì kó gòdì sókè kó tó wá fọwọ́ bò lẹ́nu níwájú kó wá fi ọwọ́ kan kó fi tẹ ẹ̀yìn ẹ̀ sínú bí ìbẹ̀rẹ̀ sí gbá ọkọ̀ ìmọ̀ lóbò yẹn happiness bí obìnrin ṣe bẹ̀rẹ̀ sí gbé fúnkẹ́ ọmọ kò ní àdébì obìnrin fa ọkọ̀ náà níbi obìnrin fa ọkọ̀ ẹ̀ níbi ìrìn sí níbi látẹ̀ ìyẹn wọ́n rí bọ̀ mí lọ́mọ ní ṣe sọpọ̀ ní fílẹ̀ mọ́ ní àmì ní fílẹ̀ bíbí ní bízì sọpọ̀ ní fílẹ̀ mọ́ ní fílẹ̀ mọ́ sẹ́ bíbẹ̀ sí ìyẹn kó yẹn bọ̀ mí lẹ́yìn ní ọlọ́pẹ̀ bíbẹ̀ sí dùn ìyẹn bàtú wá fẹ́ dá àwọn bébí mo fẹ́ dá àwọn bébí dá bíbẹ̀ sí gbà mí lọ mo máa pariwo síta àwọn oníbọ̀ máa gbọ́ lọ́jọ́ yẹn mo máa pariwo síta ní ara mímí wọ́n pa mí mo ti ní ìsìnkú yìí mo pa mí bó ṣe lọ nìyẹn bó ṣe dà sí mi lóbi nìyẹn o. báwo ni wọ́n ṣe fẹ́ kí ọ̀tọ̀ máa ọdún láti bẹ̀rẹ̀ bó ṣe máa ń pọ̀ bí wọn náà ṣe máa ń tọ́ láti ọdún ọkùnrin ṣé ká mọ bẹ́ẹ̀. ok bí mo ṣe wà yìí mo máa ń láìkì ọtí mo kò ṣe ní àwọn ọtí o mo máa ń láìkì red wine tí bá mi red wine ó máa ń jẹ́ kó bò mí sùn mi ó máa ń jẹ́ kó bò mí sùn mi ó dẹ̀ máa ń jẹ́ kó bò mí gbé fúkẹ́ tí red wine yẹn náà mo láì tí wọ́n fẹ́ dúró ọkùnrin dáadáa ló ń sọ yìí o. yes ẹ̀yin tèmi welcome back ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ṣe rí àwọn ẹlòmíín wà tí wọn bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ara wọn ò kí ń dìde tí wọn bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ara wọn ò kí ń dìde ṣé wàá rọ́wọ́ ọ̀rọ̀ yìí ó lágbára ìwọ tó bá ti wet ìwọ tó tí nǹkan ọkùnrin rẹ bá ti mí pẹ́kẹ́ ó ti kú tán nìyẹn ó lè pè mí fún revival á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti scratch kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é tó bá jẹ́ pé kí n recommend apps ni màá recommend tó bá jẹ́ pé kí n ta apps fún ẹ ni màá ta apps fún ẹ báwo ló ṣe máa gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí tára rẹ ò ní dìde kí ló ṣe é náà kí ló ṣe é mọ́kùtán ó lè pè mí èmi máa ń gbowó o tó o bá ti rẹ́dì máa pè mí o tó o bá ti rẹ́dì mi ò kí ń ṣeré o tó o bá rẹ́dì máa pè mí o máa kọ nọ́mbà mi kó o pè mí sórí WhatsApp chat or voice message ẹ̀ ń tèmi
ìwọ tó bá wá fẹ́ ká máa discuss báyìí, ìwọ tó bá fẹ́ pé tí n bá ti ṣe program kí n máa slotting irú ending yìí sí, ìwọ tó bá fẹ́ pé kí n máa slotting irú àwọn ending yìí, sọ fún mi pé type ẹ̀ Hajia yes, Hajia yes, Hajia yes, kò dẹ̀ like. Ìwọ tó bá wá fẹ́ sọ pé Hajia no, ẹ jẹ́ ká ṣe voting, ìwọ tó bá fẹ́ sọ pé Hajia no, Hajia no, Hajia no, ká mọ̀. Mo ní nǹkan tí mo ń drive at o, I have what I'm driving at, do you understand me? Yes, sọ pé Hajia no, kò dẹ̀ tí wọ́n á fún mi ní comment alálùbáríkà, ìwọ tó bá fẹ́ Hajia yes, ìwọ tó bá fẹ́ ká continue bí ending party Hajia no, ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ, ẹ jẹ́ ká mọ́ra wa, tó yẹ yín. Ìwọ tó bá wà ní middle tó sọ yes tó sọ no, fún mi ní likes, kó fún mi ní comment alálùbáríkà, do you understand? Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, tọ́jú ara rẹ o, tọ́jú ara ẹ.